Hello. Hello, sir. Ẹ kalẹ́ sà kí lè ńlá kọjá bàbá. Ẹ ṣeun, ojú ò ní tì yín. Àmì sà. Ẹ dákun, ọ̀rọ̀ ayé mi mo fẹ́ fi lọ yín. À ń gbọ́ yín. Èmi mo ní ìyá mi tó bí mi. Èmi àtàwọn ìyá mi, àwọn ìjà sọ̀rọ̀ ìyá torí pé ìyá ti darúgbó. Ìyá ti tó bí 95. So, àwọn ọmọ ìyá mi tí àwọn obìnrin bíi mẹ́ta wọ́n wà. Ọ̀rọ̀ àti gbé ìyá sọ́dọ̀ láti máa tọ́jú ìyá, òun la ti ń fà. Ìgbà tí ó di pa fà á ní ọdún kan sẹ́yìn, agbe wọn aṣọ pé kí ìyàwó máa lọ sọ́dọ̀ sísá wa torí àbúrò mi obìnrin tó wà lọ́dọ̀ wọn tó wà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé mi wọ́n sọ pé màmá sọ pé mo gbó nǹkan kan ni màmá fi kú mbẹ́ àwa nítò kọ́ máa lọ sọ́dọ̀ àǹtí wa wọ́n ṣà ń gbé bẹ́ẹ̀ kò tó bí oṣù mélòó kan ní ìsìn àǹtí mi bá ní ọmọ àwọn bímọ o àwọn ń lọ ọbẹ̀ tọ̀ ọ̀dà o àwọn fẹ́ lọ sọ lọ́jọ́jọ́ ọmọ wọ́n sì pé ìyá àbúrò wa tó tójú obìnrin kékeré pé kó wá máa dúró fún ọ̀sẹ̀ kan o àwọn fi ṣe ọlọ́jọ́jọ́ ọmọ wọn bá fún lówó ìyẹn náà sì gbà ó dúró ń bẹ̀. ó tó ọ̀sẹ̀ kan péré ni wọ́n bá ní àwọn wàálé mọ́ o ó tẹ̀ bá ní ebó ọ̀sẹ̀ kan lẹ́dá oko tó ń gbé òun náà fẹ́ padà kó ń padà sóko lọ́mọ bá kó ń bẹ̀ lọ́ba lóko wọ́n bá pè mí pé èmi ń kọ́ kí mi lọ gbé ìyá mi o kí n gbé sọ́dọ̀ ibi tẹ́mi sì gbé jìnnà síbi tí wọ́n ń gbé torí ìfẹ́ dákọ̀ ibi tí mò ń gbé ó jìnnà síra wọn kémi wá gbé yàmú ọkọ̀ mi ò wá òkè wọ́n ní kí n lọ sátọ̀ ọkọ̀ mi. ìyá arúgbó ní màá gbé káàkiri ẹ̀yin obìnrin tẹ́ wà nílé oyin lẹ́kẹ́ máa mójútó yà torí ìyá náà máa sọ pé òun ò lè gbọ́dọ̀ ìyàwó ọmọ ọ̀dọ̀ àwọn ọmọ òun lòún lè gbé àwọn méjèèjì tí mo sì ń sọ yìí wọ́n ti kọ́lé àǹtí mi ilé ẹ̀ náà ní gbé lọ́ba yàrá lólò wọ́n lọ́ba ní kémi sáwà gbé yà mo ní ẹ̀ sá sọ gbé yà mo tẹ̀ kọ́ àgírí wọn á wò pé ẹ̀gbin lélẹ́yìí ẹ̀yin obìnrin tí ó yẹ kẹ́ máa tọ́jú ìyá sí ìyá náà sì ń sọ pé òun lè gbọ́dọ̀ ìyàwó ọmọ bó wà ní mo fẹ́ sí púpọ̀ ya mo bá rùwúrú mo ní nítorí wà ń bẹ̀ ni pé ẹ jẹ́ ká wá arúgbó àbí àwọn tí a máa ń tọ́jú arúgbó káyà wọn kí a máa bá a tọ́jú ìyá ká pè pàdé so ìyẹn ni wọn ò wá tún lè tọ pàdé ìfẹ́ mi wípé tó nígbà tẹ́ ara lé wa wọ́n tún wá sọ tí èso ọmọ ìyá wa wọ́n wá lọ rojọ́ fún yun ìyẹn ni wà ń pè mí pé kémi wá gbé ìyá o láti máa tọ́jú ìyá mo ní irú kí lè àǹtí mi kí ló ẹ lè bá mi sọ̀rọ̀ direct kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ ẹni ẹlẹ́ni lẹ́ ń lọ sọ fún sẹ́ni tẹ́ ẹ sọ fún ọmọ ìyá wa ni ṣé bẹ́ẹ̀ pè mí pé àbáyàbá wọn wá ní wọn ara wọn ò yá o àwọn ọmọ wọn tọ́jú wọn lọ́hùn kí mọ̀tì ẹ̀rù kí wọ́n wà lé ní ìsìn rárá àwọn kan náà máa ti wá bí ni wọ́n lọ tọ́jú ìyá nígbà tí wọ́n lọ tọ́jú ìyá ìyá bá tún sọ pé owó ọkọ̀ táwọn ń wọ̀ lọ wọ̀ bọ̀ láti máa tọ́jú ìyá ọ̀pọ̀ abá tún fún lówó pé kó máa tọ́jú ìyá wọ́n á sọ fún yẹn pé àwẹ̀ ẹni tí wọ́n máa tọ́jú gbogbo bóyá ká máa san owó oṣù fún wọn ìyẹn ni mo ní ṣèpàdé pẹ̀lú wọn ṣùgbọ́n èmi ń fún wa ń rò lẹ́gẹ̀ẹ́ kan pé ṣé ìyá mi ò ní máa rò pé bóyá mi ìfẹ́ tọ́jú òun kí n mọ̀ṣẹ̀ ìyá mi mo ṣáà ń rò ṣé ń lọ gbé ni àbí kí n kú dúró lórí pé arákùnrin yẹn á jẹ́ kí arúgbó máa tọ́jú yẹn ìyẹn là ń kọ́ mi lóminú mo wá bí ní kí n pè é yan ọmọ Nàìjíríà ẹ dákun ẹ là mí lóye kò yé mi mọ́ ìmọ̀ bí ìṣe rìn ẹ ṣé bàbá kò gbà náà lọ. pẹ̀lú agbára Ọlọ́run ọmọ ò tọ́jú ẹ̀yin náà àmín o ẹ̀mí tí inú ogun pẹ̀lú agbára Ọlọ́run àmín ya Allah ẹ̀ ń bá tọ́jú òbí ẹ̀ kò ṣe fẹ́ nìkankan ó ṣe fúnra ẹ̀ náà ni tó bá sì tọ́jú òbí ẹ̀ náà ò ṣe fẹ́ nìkankan ó ṣe fúnra ẹ̀ náà ni law of karma ni Olúwa fi ń sọ kálukú lẹ́sàn-án lókè pẹ̀ ẹ mọ̀ wulẹ̀ wáyẹn lọ jìnnà èyí tí màá sọ fún yín lélẹ̀ kí ni èjì yín sà. mo ti wọ 65 báyìí. ti ẹ̀ dábàá kí ni èjì ìyàwó yín. ó náà ti wọ 60. ẹ ṣe ò dábàá ẹ̀yin méjì náà kì í ṣọmọdé àgbàlagbà nìyí. bàbá mi ẹ mọ̀ tẹ́ ẹ bá ṣe Ọlọ́run ti kọ́lé fún yín àbí. bẹ́ẹ̀ni. pẹ̀lú agbára Ọlọ́run ìṣọmọ òjìnà fẹ̀yìn náà jẹ. bàbá yín ìyá yín ti wọ age 95 báyìí. bẹ́ẹ̀ni ó ti fẹ́ 100 bàbá yìí. ẹ ṣe ibi tó ń gbé lọ́wọ́lọ́wọ́ ń sìn níbo níbẹ̀. ọ̀dọ̀ àǹtí mi ni òun náà ti kọ́lé ni. ó dẹ̀ ti kú nílé báyìí tí ó ti lọ sọ́dọ̀ àwọn ọmọ tí. ó ti kú nílé ó ti lóun lọ tọ́jú ọmọ rẹ̀. ẹ bá ṣe nǹkan kan ọmọ àwọn bímọ ọwọ́ àwọn lọ rẹ̀. ẹ ṣe nǹkan kan sà tẹ bá lè ṣe dáadáa. màmá yín sọ pé àwọn ò lè bá ìyàwó ọmọ gbé àbí. bẹ́ẹ̀ni. tí wọ́n yé wọn àgbàlagbà ni wọ́n ò dẹ̀ fẹ́ ṣèyàwó ọmọ kankan wọn ò fẹ́ ṣẹ̀yìn náà wọn ò dẹ̀ fẹ́ kí ẹ kọsẹ̀ látara àwọn ni bó ti wulẹ̀ kó mọ́. ṣé wàá rí kòríta tẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí. ìbá dáa kẹ́ lọ gbé ìyá yín sí ọ̀dọ̀ báyìí pẹ̀lú èjì tí wọ́n wà yẹn.
kì bá dáa kẹ́ lọ gbé tẹ́ ẹ bá gbé ìyá yín sọ́dọ̀ pẹ̀lú éèjì tí wọ́n wà yẹn àlùbáríkà lẹ gbé sọ́dọ̀ yẹn ẹ̀mí gígùn lẹ gbé sọ́dọ̀ yẹn àṣeyọrí lẹ gbé sọ́dọ̀ yẹn sà kódà tí ó bá yẹ pé lótìtọ́ àti lódodo ọjọ́ ọ̀dájọ́ bá wà dandan ni kí n tún rí ojú èrè Ọlọ́run torí ẹ jẹ́ kí ìyá yín ó ráre lọ́jọ́ ogbó àwọn tó jí obìnrin náà ṣe bọ́n ṣe ṣe yìí èmi kú máa ń sọ àtobìnrin àtọkùnrin ìkankan bẹ̀ wọ́n fi gbowó bank ẹ tó bá láàánú òbí pàápàá lọ́jọ́ alẹ́ mọ̀jẹ̀ ń tán ń lọ́mọ tó ràn yòókù kó mọ̀ wulẹ̀ bí wọn ó sàn torí wọn tọmọ ní Bódìjà kọ́mọ lè bá àtọ́jú òbí náà wọ́n ṣe é bí ọmọ kò sí ìdí pàtàkì kan tó fi ń bí ọmọ láyé jù bẹ́ẹ̀ náà lọ ẹ lọ gbé ìyá yín o ìyá yín ti dàgbà o ẹ lọ gbé ìyá yín sọ́dọ̀ ìtí mo ṣe bèrè ẹ máa gbọ́ ìtí mo ṣe bèrè èjì yín sà ni pé àti èjì mọ́mì tó jẹ́ ìyàwó yín ni pé mo fẹ́ òbóyá yín náà ti dàgbà dáàyè kan nínú ayé èdè ti dàgbà dáàyè kan nínú ayé pàápàá jùlọ mọ́mì tó jẹ́ ìyàwó yín tí ń bọ̀ wá sọ́dọ̀ wọ́n ti dàgbà dáàyè kan nínú ayé ọ̀n náà ti di girama ẹ lè fi wọ́n wé àwọn obìnrin tó jẹ́ ọ̀dọ́ ń sìn ín pé kẹ́ wá lọ gbé arúgbó kan sọ́dọ̀ wọn òye yín ò ní yé wọn dáadáa ẹ lọ gbé ìyá yín ẹ gbọ́ tèmi ẹ má pẹ́ lórí ẹ̀ ẹ tọ́jú ìyá yín ẹ tí ìyá ẹ̀ bá ti kú ẹ gbọ́ tèmi ẹ tí ìyá ẹ̀ bá ti kú tí Jésù ó fi dé kò lè rí mọ́ ẹ tí bàbá ẹ̀ bá ti lọ tí Jésù ó fi dé kò lè rí mọ́ nígbà tí wọ́n wà láyé tí wọ́n wà láàyè ẹ jẹ́ á tọ́jú wọn ọmọ ò tọ́jú ẹ̀yin náà o èyí tèmi ó sọ fún yín òjù bẹ́ẹ̀ yẹn lọ ẹ lọ gbé ìyá yín sọ́dọ̀ ẹ tọ́jú ìyá yín bàbá mi ẹ̀mí tí yín náà máa gùn nígbẹ̀yìngbẹ̀yìn ẹ mọ rírì nǹkan tẹ́ ẹ ṣe fún ìyá yín ẹ mọ̀ ọlọ́run èsì wọ ọjà sọ fún yàn náà ẹ kó kalẹ̀ dáadé. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe o ẹ sà. ẹ bá ní ẹgbọ́n ọmọ ọ̀dọ̀ fún yá ìyẹn ọmọ jìyà lówó ni yóò tún mọ ranjú mọ́ yá ìyá ò ní lè sọ̀rọ̀ ó lè nà yá dẹ́wò